Hello everybody, welcome back to your Bati TV. If you're new here, you're welcome. Kindly click that subscribe button on your screen, like, comment, and share this program. Yummy. Excuse me. Share àwọn èèyàn kan wà nínú ilé ayé yìí. Èèyàn tó bá rí wọn tí ò bá sá, sòbí á máa dá. Number 1, Bukky Gbese. Mi ò mọ bó ṣe máa easy fún láti máa ba ayé àwọn èèyàn jẹ́. Èmi ò tẹ̀ rí fídíò tẹ́lẹ̀ mo ṣe ń rí ni. Ṣé ẹ ti rí fídíò tó ṣe fún Alabike lórí social media? Ṣé ẹ ti rí fídíò? Mo mọ̀ pé okay, lẹ́yìn ìgbà tó jẹ́ pé justice for Mohbad failed you. Ṣé I understand? It failed. We all know that it failed. Bó ṣe rò pé ó ṣe máa já sí kò já sí bẹ́ẹ̀ fún wọn. Now she's trying to come back into fracas. If you see everything, ó máa jókòó 6 hours, 8 hours láti ṣe fídíò. Ìgbà tó sọ pé wọ́n tún ti gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ náà kò níṣẹ́ mọ́. It's understandable. But if you look at it very well, ẹ máa rí pé àwọn èèyàn kan wà tó jẹ́ pé ṣe rí nǹkan tó jẹ́ nínú torí ẹ̀ lọ́lọ́run ṣe kí n gbàdúrà wọn. Kì í ṣe gbogbo èèyàn tó bá jáde tó bá bóyín lórí social media tó ń jójú ẹ̀sìn kan, kì í ṣe gbogbo wọn làdúrà wọn gbà o. I'm telling you this for free. Kì í ṣe gbogbo èèyàn tó bá wà lórí social media tó bá ń jójú ẹ̀sìn ni àdúrà ẹ̀ gbà o. Tó ń bóyín. A lot of iná ló ń jó wọn lábẹ́ aṣọ. So máa yẹn sọ kìíní kan, Mr. K sọ kìíní kan lánàá. Wọ́n ní frustration ló ń worry Bukky. Lórí ọkọ failure, lórí ọmọ failure, marriage failure, iṣẹ́ failure, justice for Mohbad, dead body activist, justice for Mohbad, another failure. Ẹyọ kí ló wá mú yes nínú ayé? This is not dragging. This is bó ṣe rí mi ò rárá bú náà. The frustration in her life alone is what she's using to, judge everybody. Pé ẹ̀yin náà ẹ ní gbádùn ẹ ní sinmi ọkàn yín ò ní balẹ̀. Torí pé òun náà, she's living in frustration. Ó máa jí báyìí, ó máa wo life pé ṣé báwo láyé òun ṣe bàjẹ́ bí eléyìí. Báwo ni? She's trying everything she's doing now to save face. To save face concerning the failure of justice for Mohbad. That's why she's using every medium to just drag. Àtèèyàn tó ṣe o, àtèèyàn tó mọ̀ ẹ̀rí o, àtèèyàn tí ò mọ̀ ẹ̀rí o, kó fi máa drag everybody torí pé o ti mọ̀ pé okay, distraction, let me distract them from the J for him. Tó ti jẹ́ failure ọ̀nà ẹ̀. Ẹ jọ̀ọ́ bá ń bèrè lọ́wọ́ Bukky. We all know Alabike on this social media. That little girl is harmless. She's a very harmless person. Kí la Alabike tó ṣe fún Bukky Gbese? Ẹ̀yin tẹ́ bá mọ̀ Alabike, ó wà lórí Facebook, Alabike ni. The girl that wanted to be doing errand for people. If you see the content she posts, if you see the way she talks about her life, ẹ máa mọ̀ pé ọmọbìnrin, she's just trying. She's a single mother. She's trying to meet ends meet. If you see the way she cook for her children, if you see the pot she used in cooking, mi ò mọ̀ bí o ṣe ní kíní tó. Ìwọ gan fúnra rẹ̀ wá wò pé wà tó dúpẹ́ pé Ọlọ́run ò ṣeun o. Torí a máa sọ pé Ọlọ́run ò ṣe fún yàn tó bá tún ráwọn míì wà tó dúpẹ́ pé Ọlọ́run ò ṣeun. We all know that Alabike is harmless. We all know. Ṣé bá ra nǹkan tí Aunty Ṣọlágbé fẹ́ fi ìyà jẹ nìyẹn. Alabike is harmless. Funny girl. She's very smart. Ó kàn ní ìbílẹ̀ ayé ṣe máa ń work sometimes. Ẹ jọ̀ọ́ kí ni Alabike gbà lọ́wọ́ Bukky Gbese? Alabike sọ pé òun fẹ́ máa run errands for people in diaspora o. If you need anything, you are busy, single mom, CEO, anything, you are busy, you need something done, even if you're in Nigeria, she will run the errand for you. To, to be able to feed herself and her children. Bukky sọ pé kó má dá lóhùn. Wípé irọ́ ni, wọ́n fẹ́ gba information. Ṣé Alabike bá mọ bó ṣe ń gba information, bó ṣe ń steal information àwọn èèyàn, ṣé irú port tó máa fi dáná nìyẹn? Abẹ́ ti gbàgbé pé orí Facebook ọ̀nà ti gbalé fún.
ẹ ti gbàgbé pé ìgbà tí àǹtí Ṣọlá pé tì mẹ́wọ̀n orí Facebook màná ti yọ ọmọdé yìí jáde. Good Samaritan ló máa yọ ọmọdé yìí. Dorcas Adéyínká, God will bless you wherever you are. Nígbà tí Ṣọlá pé fẹ́ fi ọwọ́ ọlá gbá lójú tó sọ pé tó bá mú dáadáa gist tó bá máa jáde. Does that girl even look like somebody tó jẹun yó? You know, it's one thing that you cannot wọ́n ní o ò lè rù o ò dẹ̀ ní jẹ́ kẹ́lẹ́rù òru. Let me now tell you one crazy thing about Bukky. Alabike ò ṣe Bukky o. Torí pé ó ń bá Dorcas jà ló ṣe ń bá Alabike jà. Ṣé how delusional that can be? You don't even have to do with the Odo Nation. If Alabike was not even Odo Nation, they helped her and she's trying to pay back. Shemo, they helped her nígbà ìpọ́njú and she's just loyal. Kì í sọ pé she's loyal. These people helped me. They came through for me when I had nobody. They came through for Alabike when she had nobody. That is, she's just loyal to the Odo Nation. That is what I can say. She's just loyalty. Nǹkan tẹ́ ṣe fún mi mi ò lè gbàgbé. So kí ni irú ọmọ yẹn tó tún kọ́ ọmọ kékeré dání tó dẹ̀ jùlọ fáfà Bukky Gbese. Ọmọ tó yẹ kí gbogbo wa máa sọ pé ọmọ yìí oníwàhálà ni wàhálà ẹ̀ pọ̀ ó yá gbóyè báyìí bẹ́yẹn. Gbóyè báyìí bẹ́yẹn. Kì í ṣe, she's a neutral person lórí social media. I'm telling you, she's not affiliated. So máa ṣe pé ìjà tó bá Bukky jà gan. Tó bá Lizzy jà gan ta ló. She's funny, you know, you don't even have to say that she belongs to any group. You just know that this lady needed assistance. And that's one crazy thing about Dorcas. Tó jẹ́ pé Dorcas ni ìyá yín. If she sees somebody that any then need ìrànlọ́wọ́, ẹ jẹ́ ìrànlọ́wọ́. Òun ò kì í wò bóyá you are affiliated with anybody or you have anything to do with it. She doesn't think like that. Nǹkan tó fi jù yín lọ tó fi jẹ́ pé the mother that murdered your mother, ìyá ńlá ìyá yín ni Dorcas mama jẹ́. Without collecting any dime, she will just do her own for God. Bukky ò lè ro. Bukky tó bá di pé kó wá gbowó justice for Mohbad kó máa parọ́ gbowó ń sìn. Ó máa bẹ́ jáde ni o. Ó máa bẹ́ jáde ni. Kán wá dáwó á kó gbogbo ẹ̀ á dì. Á fi ro oúnjẹ sílé á jẹun àjẹfẹ́ ẹ̀ kú. Ti fún lọ́rùn. Á jẹun àjẹfẹ́ ẹ̀ kú. Òun ló wá ń sọ̀rọ̀ pé Alabike ó fẹ́ gba information. Tọ́mọ yẹn bá mọ bó ṣe ń gba information èèyàn, ṣe rò pé bó ṣe máa live ni. Àwọn nǹkan kan wà ṣe mọ̀, it's just common sense, but ṣe mọ̀ àwọn èèyàn kan wà wọn ò ní common sense. Ṣé bí ọmọ yẹn ṣe máa live ni? Ṣé arangel ló máa sọ pé òun fẹ́ ṣe? Use your common sense. Wá ní ó fẹ́ tap information yìí. Kí ló fẹ́ fi information yìí ṣe? Ṣé ọmọ yẹn tẹ̀ jèèyàn tó kàwé? Kí ló ń tap? Àwọn tó dáwó fún ẹ̀yin ò tap information. Mọye tẹ́ gbà justice for Mohbad tí ò yọrí sí anything. Ìgbà tẹ́ ń gbowó yẹn wọn rò pé fẹ́ tap information àwọn yẹn. Àbẹ́ ẹ̀ gbowó. Owó tẹ́ gbà kílẹ̀ fi dà ṣe bẹ́ẹ̀ pín láàrin ara yín ni tẹ́ ẹ náà jẹ. This girl is just trying to work to make something for herself. And ló fẹ́ tap for what? Okay, ẹ pé Alabike ń sìn pé Alabike mo ní ìdèyàn tó máa bá mi lọ bí bá mi ṣe nǹkan báyìí. Èló ló máa gbà. Ó dẹ̀ sọ pé àmọ́ mi oye báyìí mo máa gbà. Ẹ má worry. Kíní kan ẹ̀dẹ̀ negotiate. Ó dẹ̀ bẹ̀rẹ̀ ṣiṣẹ́ yẹn. Ẹ jọ information wo ló wá ń tap mẹ́yìn. Ṣé o rò pé mo ní èèyàn tó bá ti rò ó pin ló máa ń tọrọ owó, ló máa ń ṣẹrú, ló máa ń ṣe alábàágbé. Kì í ṣe pé ó dùn mọ́ wọn nú. Alabike má bínú. I have to say it the way it is. Bọ̀ yẹn ò sọ pé ò ní rà àánú gbà. Wàá rí àánú gbà ìmú kọjá òye ẹ lọ pẹ̀lú ògùn Ọlọ́run. Àbí kí n ṣe social media yìí. Wàá rí àánú gbà kọjá òye ẹ. That girl needs help. She don't even have to tell us that she needs help. She needs help. But she will mask everything. Be pé nothing is wrong. That is the courage of Alabike needs to be studied. She's a very strong woman. Àwọn èèyàn tí ò ní ìdí help tán ní gbogbo nǹkan. Ọmọ wọn kọ́ ló lọ ń yọ̀bẹ sí yan. Èèyàn tó fẹ́ sọ̀rọ̀ èèyàn kan.
ta ló ń obtain nínú ọmọ gbémi dẹ́wọ̀n àti Alabike? Ọmọ tó ní iPhone 16 Pro Max, iPhone 17, tó ní PlayStation, tó ní gbogbo ẹ̀, tó tún lọ ń yọ̀bẹ, ọmọ tó lọ ń jí ọ̀gẹ̀dẹ̀, tó lọ ń yọ̀bẹ, gba 30 pound àbí èlò ló lọ gbà. Èèyàn kan tó jẹ́ pé ilé ayé tiẹ̀ ti ń gógógó, ọmọ kan ó tọ́tì, ó ṣẹ̀wọ̀n mọ́ ẹ lọ́wọ́. Ó wà lórí Google. This is no lie. For the rest of your life, the stigma ex-convict lọ́mọ ẹ̀. Ó yọ̀bẹ síyàn. Ìbọn lọmọ yẹn wá, kò rí ìbọn ni, torí ẹ̀ ló ṣe yọ̀bẹ síyàn. Tó bá rí ìbọn ni, ìbọn ló máa yọ. Àwọn ọmọ tó yẹ kó kówó lọ́wọ́, ìyá ò gbádùn, ọmọ òsùn. Ta ló wá obtain lóhun Alabike àtọmọ ẹ̀ tó ọmọ adigunjalè a ní family? Kí la Alabike ṣe fún ẹ? Ọmọ tó ṣẹ̀fẹ̀ dìde ní life ẹ̀ kò sọ pé òun fẹ́ lọ máa jalè o. Ó ní ẹjọ́ bí alábàágbé ni, tẹ bá ní ìdá ti ṣe anything, ẹjọ́ mo wà available, ẹ ṣáà pè mí, I have children to feed. Olórí burúkú yìí wọn ò ní lérò, adẹ́tẹ̀ wọn ò lè fún wàrà bọ̀ wọ́n lè dá wàrà nù. Ṣé Alabike wá pé àwọn ti tó tán, òun ti ṣe kinní, tó bá ń ṣe content ìyẹn ò kí ń gbomijé lójú ẹ̀. Abájọ tó jẹ́ pé ìwọ́gan ò fi láàánú, Ọlọ́run ò ṣàánú ẹ lórí ọmọ tọmọ ẹ fi ya nǹkan tó yà. Ó tọ́ ọ̀rọ̀ ni. Because if you look at that Alabike like that, and say, ẹ má dá lọ́rùn, wọ́n fẹ́ ṣe kinní ni o. Lẹ́yìn ìgbà tó ti gbowó tó ti dì sọ́fun, ó lè ti fún lọ́rùn. Tó bá yé lot of people jẹ́ tó wá apologize, tó ti fowó rí wọn gba donation, ó lè evidence sọnù dè ní àárí evidence. Àṣẹ gbogbo nǹkan tó sọ ń pa Wùmí irọ́ ni. Kí la Alabike ṣe fún ẹ? Kí ló ṣe fún ẹ? Ayé ẹ má ti bàjẹ́ bèbí. Aláṣetì, àṣetì justice for Mohbad, àṣetì lórí ọmọ, àṣetì lórí ọkọ. Kí ló mú wá? Iṣẹ́ náà ó ti dàṣetì nsìn. Wọ́n kú ti ilé ẹ̀ ò níṣẹ́ mọ́. Báyọ̀ tó fi ń jà kiri ìwọ àti ìwèrè gbajúmọ̀. Kí ni difference láàrin àyìn méjèèjì? Attacking people unnecessarily. Àbí ṣé Alabike ló wá fún ẹ? Ṣèbí ìwọ ló lọ fún Alabike? I just hate the girl. You just hate somebody that has nothing to do with you, that is looking for a way to feed her children. Where your own is fed, but your own still decide to be stealing, to be a thief. Hey, ìyá gbé wọn dẹ́wọ̀n. Shame, what a shame. Shame where you Iro and Buba. Shame. Ìwọ tó yẹ kó káwọ́ lérí kó máa jẹsẹ̀ mọ́ lẹ́ẹ̀kiri. Ìwọ ló ń sọ pé I just hate that girl. Ayé ẹ̀ ti bàjẹ́. Kò sí nǹkan tó lè ṣe o. Sórí oore tọ́lọ́run ti ṣe, ojú àánú tọ́lọ́run ti ṣe wọ Alabike, ó ò lè gbà sọnù. Bẹ́ẹ̀ ni, oore tọ́lọ́run ti ṣe fún kò ní díbàjẹ́. Ibi tó dẹ̀ rò pé kò ní dé, ó máa dé bẹ́ẹ̀, ó tún máa kọjá bẹ́ẹ̀. Ojú ẹ̀ ni ò ní kú. Àánú tó rò pé kò ní rí gbà, ó máa rá àánú gbà látọ̀dọ̀ Ọlọ́run, látọ̀dọ̀ èèyàn, pẹ̀lú ògo Ọlọ́run. Ọmọ yẹn ò ṣẹ̀yàn kankan. Just imagine. Ó ga ọ. Ẹ jẹ́ mọ̀ nǹkan tẹ́ bá feel lórí àǹtí Bukky Gbese. Justice for Mohbad ti fún lọ́rùn. Kò jẹ́ bó ṣe jẹ́. God bless you everybody. Have a wonderful day. Bye.